Africa Content TV. Gbogbo ọmọ ẹgbẹ́ APC láàbá ìjàmbá àzàkí gbogbo yìí. Ẹ̀yin àgbà ẹgbẹ́, ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá lọ́jà, ẹ̀yin màmá lọ́jà, gbogbo àgbègbè yìí. APC ṣíàmà gbogbo àdúgbò yìí bá ṣe. Àdúgbò yìí má dáa. Ẹgbẹ́ náà ní bá jẹ́ ẹ̀yin tí Jagaba 2023 ẹ̀yin tí City Boy Bọ́lá Tinubu ẹ̀yin tí Sanwó-Olú 4+4 náà bá Jagaba àṣẹ ọdún mẹ́jọ gbákẹ́rì Ajíbọ̀lá bá àṣà Bọ́lá sóní. Ọdún mẹ́jọ ló máa lò. Ọjà ayé ló ti dá. Ọdún mẹ́jọ ló máa lò. Ọjà ayé ló ti dá. Òdìbò tẹ́ bá ṣe sábà kí Sanwó-Olú. Òdìbò tẹ́ bá ṣe sábà kí ọdún mẹ́jọ ló máa lò. Ọjà ayé ló ti dá. Ọdún mẹ́jọ ló máa lò. Ọjà ayé ló ti dá. Sanwó-Olú ọdún mẹ́jọ ló máa lò. Ọjà ayé ló ti dá. Òdìbò tẹ́ bá ṣe sábà kí òdìbò tẹ́ bá ṣe sábà kí ọdún mẹ́jọ ló máa lò. Ọjà ayé ló ti dá. APC gbogbo wa APC gbogbo wa APC ajagbe APC gbogbo wa ani APC ajagbe olùwẹ̀sẹ̀ fẹ́ẹ́ àti àìjẹ́ ìṣe àjòyè ìdè ìwọ̀nẹ̀gbẹ́ àwọn ọ̀ṣọ́wọ́ bọ̀ láti ìṣẹ́jọ́. Ẹgbẹ́ tó ń bẹ lórí ẹgbẹ́ tí wọ́n ń sọ lọ́wọ́ Jíbọ́lá Jagaba 2023 Bọ́lá Ahmed Tinubu that's 2023 ó ti rí bẹ́ẹ̀ kò ló lábàgà ní àlàbí lágbára lọ́wọ́ bá. Ẹ bá wọn. Hausa yẹn sílẹ̀ bá àṣìlẹ̀ máa darúgbá. Ẹ bá àwọn ọmọ Ìgbò lọ́rùn sílẹ̀ ẹgbẹ́ kan máa lórí. Ẹni Ọlọ́run ti ṣògbé fún BAT 2023. Ajíbọ́lá bá àṣìmọ̀. SP Kọ́lọ́mù ẹgbẹ́ APC ló jẹ́ kíkọ́ fún agbègbè yìí lásìkò tá a ṣe yóò làbàgàbà àṣẹ nọ́mà ẹni bá fún mi lóò tó pè mí síbi iṣẹ́ àwọn làbàgàbà àti àmọ́ṣe ìwọ ló pè wá ọmọ ẹgbẹ́ gidi ní ẹ candidate strong member ní APC ní SP ọlọ́wẹ̀ honorable lásìkò tá a ṣe yóò làbàgàbà àṣẹ nọ́mà. Ẹgbẹ́ APC náà ló ṣe. Ìwọ́n ló pè ní ọkùnrin àgbàgbà. Bí wọ́n bá dẹ̀ fọwọ́ lórí ọkùnrin àgbàgbà láti ìkọ́ lórí. Bí wọ́n bá fọwọ́ lórí ọkùnrin àgbàgbà láti ìkọ́ lórí. APC ìdèjọ́ APC ìdèjọ́ APC àjọ ní ìwúrà APC àjọ ní àwòrán. Ọ̀rọ̀ bàjẹ́ lórí kò sẹ́jẹ́ ní àṣì àdókò àdókò àbíyé àwọn tó ń bọ̀ àdókò wọ́n jẹ́ àtọ̀ báwo bá tọ́jú Fọlákẹ́ lọ́rẹ̀ nínú France. Paris ló gbé.